ọmọ ìbá wojú mi ó sọ pé mi àtòun bára wọn sùn ẹ gbọ́ talẹ́lẹ́rìí mi ọkùnrin ni obìnrin ni mí ó tọ́ mo jù lọ ṣé kí àyàn ti wá pọ̀ bí ṣe rí bájù bá pọ̀ jù olóò máa ń fa ìwọ ló ń ṣe mí wá àǹtí ṣeun ní gbogbo àdúgbò gbọdọ̀ tó stage kọ̀ọ̀kan mi náà máa kókó ládùúgbò mi náà ní kókúrò ní kókúrò ọkọ mi ní ṣọpọ̀ olùfà shit yẹn ó dá kíndìn kan mi nítorí pé mo ràn yàn lọ́wọ́ mo ti fa shit mẹ́ni tó máa ràn lọ́wọ́ torí pé mo ràn lọ́wọ́ mo ti fa shit lọ́wọ́ torí pé mo ràn lọ́wọ́ mo fa shit accepted èmi mo fa shit yẹn àmọ́ tó bá jẹ́ pé mo ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ yìí ló máa lọ àbí mo ti ẹ̀rọ lọ́kàn rí ló máa lọ free bá sọ bẹ́ẹ̀ àǹtí ṣeun ọjọ́ kan mo fẹ́ lọ ra nǹkan bìkan báyìí wọ́n mọ̀ ọ̀rọ̀ yóò bò alọ́mi àtúnwà sọ wọn pé òkè bú ẹ̀ dùn gan tí máa tó kó bàbá máa pariwo ní ṣiṣiṣiṣi èmi ló ń sọ yẹn. àní mo tún mú fóònù mi mo tún fi sí rẹ́kọ́ọ̀dì mo tún lọ bá ń lé mo kọlẹ̀kùn mo ní kó bọ́ta ẹnu ó bọ́ta mo ní o gbọ́ òbí mi lájọṣepọ̀ Samson orí òwò tèmi rí wọ́n ní come of it ẹ̀fì yẹn lẹ̀ jàre kí ni ẹ̀kọ́ ẹ̀fì yẹn lẹ̀ mo ní mi ok sí orí òwò mi rí ó ní yẹn ìgbà tẹ́mi ra embarrass mi ṣé kí n má sọ̀rọ̀ kan àbí mi mo bó ṣe ta ló kán rí fóònù ọwọ́ mi ló bá ní abáraṣù náà nìyẹn ṣe mú fóònù ẹ fẹ́ record voice tèmi àbí ẹ fẹ́ máa persuade mi kí n parọ́ àbí ṣé abáraṣù ni abáraṣù náà nìyẹn mo fẹ́ record evidence bá ti kúrò bá kú bẹ́ẹ̀ máa wulẹ̀ wá iní kankan mọ́ láti jí láàrin láti wẹ̀ fáwọn ọmọ tó mọ́ ọmọ lọ sí skul máa lọ ṣọ́ọ̀bù máa dé ṣọ́ọ̀bù àná ká sí ṣọ́ọ̀bù mi àdó sí títí gbà tí ilẹ̀ bá ṣùgbọ́n máa bọ̀ wálé ilé sú mi ọkọ mi ní kàjọ gba lé mi ní rárá I will not run for my problem I will stay to solve this problem má bọ́ sínú àwẹ̀ àtàdúrà débi pé mo wá wò pé àbọ̀mọ̀ ìbá mi ṣùgbọ́n àti mi ò mọ̀ ni àbí mo mọ tí mi mọ tíì àǹtí ṣeun nígbà tó yá ẹ̀sìn pọ̀ débi pé ó wá ní wúwà kó máa ti pè ọmọ ẹ̀ pé ìgbà tó ń bá wọn sọ tó ń sọ̀rọ̀ máa ń pé ó bá ìyàwó lé ó dẹ̀ tún lè sọ ó ní ẹrù ẹ gbàgbé ẹrù tó bá gbogbo ẹ̀ wá máa dó wọ́n fẹ́ lọ ra nǹkan jọ náà nígbà tó fẹ́ lọ ra nǹkan òun wà níbi other side ibi tí bábà wà mo ra nǹkan níbi provision mo fẹ́ ra nǹkan oúnjẹ mo ra pàtí mo ra tán kí n máa lọ báyìí ní wà kí wá pè mí yàrá gbájá ẹ wá yá ìfẹ́ ẹ wá mo bá lọ bá wá ní ẹ má bínú ọ̀rọ̀ tó ń fẹ́ bí léèrè yìí o ìgbélé ti mọ Samson ó sì ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ̀ yẹn pátápátá ẹ̀mọ̀ ó ti ní star gan ládùúgbò ṣe nǹkan àwọn kan tó kó máa ń láìkì ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ yẹn kí lè bàjẹ́ bẹ́ẹ̀ náà wá ń láìkì mí mi mọ̀ bí kankan àdúgbò náà mo fi mọ̀ ń gbà yẹn nǹkan bí ọdún mélòó kan sí bí ọdún mẹ́ta sẹ́yìn kan ni tí wọ́n fẹ́ mú sàròjọ́ ó ní òun mọ̀ ogbó ẹ̀ ní bá pè Samson wọ́n ní màmá bẹ́ẹ̀ fún yẹn lẹ̀ màmá rí létà wọ́n ní wá lórí màmá rí létà wọ́n bí ó gbọ́ ó bá ya ìfẹ́ lájọṣepọ̀ ó ní ẹ̀nà sọ́fẹ́ parípà àdóra wa náà àdóra yín ní ẹ̀ ìyá ẹ̀ bá pọ̀ ọmọ ẹ̀ lágbájá bá ń gbé òṣàbèjì yẹn wá wọ́n bá gbé wá wọ́n bá ní Samson fọwọ́ lé òṣàbèjì sọ pé ẹ̀wọ̀n èrè méjì oníbọ̀ ṣe gbé lẹ́ẹ̀lẹ́ wọ́n bá ní fọwọ́ lé kìíní yìí pé lóòótọ́ ló bá ìyá ìfẹ́ lájọṣepọ̀ àbí ìyá ìfẹ́ tiẹ̀ ṣe sí lóòótọ́ ló bá ìyá ìfẹ́ lájọṣepọ̀ ló bá ní òun ní fọwọ́ sí eré o òun ní ṣe kíní kan wọ́n ní ó máa fọwọ́ sí gbọ́dọ̀ fọwọ́ sí ló bá ní so wọ́n pílẹ̀ àwọn kíní kan àbọ̀ ìsìnà ti wọlé síbẹ̀ yábìjì sọ pé kò sí wàhálà ń bẹ ẹni kò fọwọ́ lé èrè ìbejì pé lóòótọ́ òun Samson ò bá ìyá ìfẹ́ lájọṣepọ̀ ọba ní nǹkan tó ń sọkọ́ nìyẹn òun sọ pé wọ́n ṣe sóhun ni wọ́n ṣe sí ẹ̀kẹ́
àbọ̀ sọ pé wọ́n bá ẹ lájọṣepọ̀ pé odó wọn ó ní wọ́n ṣe sóhun ni ẹ̀ẹ́kìnní kan wọ́n ẹ̀ bá sọ pé ó dé burúkú èèyàn jẹ́ ní gbogbo àdúgbò ó nígbà míì tóun bá rí ọmọ ẹ̀ bó ṣe ń ṣe sí ẹ ó ní ara máa ta òun pé kóun dé sẹ́wọ́n máa ní kí ṣe ẹ ní gbẹ́rẹ́ ìpàkọ́ wípé òbúkọ ní ẹ kò dẹ̀ sí bó ti máa ṣe bòdú ẹ tí ò ní rúgbìn torí pé ẹni tó gbà ẹ́ sílé náà ó ti sọ̀rọ̀ nígbà ẹ̀ ṣé ọkùnrin tó gbà ẹ́ sílé ó kò rí báyìí ó lọ gbalé mi ni tí ò fi mú ẹ lọ òkè ṣé ta ló lọ sùn ni wọ́n lè yí kúrò lé ó jẹ́ kúrò bẹ́ẹ̀ wọ́n à lé kúrò lé sójú ẹwọ́ ilé lọ́fi lé kúrò lé torí ti ẹni ó ní gbogbo ohun tó bá ti sọ báyìí ló máa ń sọ fún girlfriend òun ó ní girlfriend mi ò ní máa sọ sí fún girlfriend tó fẹ́ wípé girlfriend yẹn ilé ẹnìkan wá wá ẹnìkan ṣe gbá kan ó fẹ́ darí òun àti ẹni tó ń fẹ́ rú ó fi fi ẹlẹ̀ sílé ìgbà táwọn rí ẹ ojú ló rújú sànú ó jẹ́ sànú ẹ̀ yá ẹni bó ṣe wà yìí ó ti wà ní ìṣòro ó sì ní bọ́m̀bẹ̀ lómijé lójú ń bá pò mẹ́rin gbé ó já àwọn bọ́ọ̀lù ó ní ẹ má nà tó bá nà ti wà lára ẹ̀ òun ò ní nǹkan tó ń ṣe fún ẹ o òun mọ̀ pé ò ní gbọ́wọ́ lé gbó ọmọ kí gbà ó lára eré yìí òótọ́ tó ń bíbẹ̀ jẹ́ o òun ò léèrè kankan òun mọ̀ mọ̀ ṣe báyìí fún ẹni torí òun tí mo bóun ṣe bẹ́ẹ̀ jọ òun mọ̀ ẹ̀ kó nínú nǹkan tó ṣe fún wúmà yìí àti ṣeun kò tán síbẹ̀ o ẹ wò ó bí mo ṣe ń sọ ọ́ bọ̀ ọ fẹ́ na Samson ìyá ìbejì ní kọ́ màná ó ní tiẹ̀ ti bá ó ló ti forí gbègún mi ò ṣe nǹkan kan sẹ́yìn pé mo ń gbàdúrà Olúwa tó sì rí èṣù ẹkún ni mo ń sun immediately mo pọkọ mi ọkọ mi dé I will arrest you ìyá ìbejì ní ẹ mọ́ arrest ẹ nǹkan tó máa arrest ẹ ti arrest ẹ àbálọ lẹ́yìn kìdí èmi náà àwọn èèyàn kí mi ẹkú yíyọ Ọlọ́run o ẹkú yíyọ Ọlọ́run o ẹkú lè burúkú lọ́mọ yẹn ẹkú yíyọ Ọlọ́run o ní ẹ ṣe o ọkọ mi wá bẹ̀ mí pé ó tó stage kan òun ò fẹ́ máa wálé mọ́ òun yìí òun tó pè wọ́n nù wọn pé òun kò ń kọ pé kí ó tó máa ṣe bẹ́ẹ̀ yẹn fóun ìbọ́yàwó òun sùn àbí nǹkan tó ń ṣe fún un wá ní ẹ má bínú iṣẹ́ bí òun àwọn náà sọ fún òun pé nǹkan táwọn lè fi máa help àwọn nìyẹn. kò surprise yín àwọn kò surprise yín àwọn báwọn kan ṣe náà rojọ́ fọ́kọ ẹ nìyẹn pé èèyàn burúkú ni ẹ olóògùn ni ẹ ò fẹ́ báyìí o lẹ́nìkan tó ń fẹ́ bì kan tó ti rí pé o ti ń dán ayé ẹ ti ń dà wọ́n fẹ́ bà ayé ẹ jẹ́ lẹ́yìn ìgbà yẹn ọlọ́pàá wá mú Samson ó lọ́jọ́ 5 bẹ́ẹ̀ àwọn ẹbí ẹ̀ lọ gbàálẹ̀ àwọn ẹbí ẹ̀ wà nílé ó lọ wẹ̀ gbà tó wẹ̀ tán wọ́n ní ó náà fẹ́ lọ oúnjẹ tóun fẹ́ jẹ ṣe mọ̀ wọ́n sì wà nílé àwọn tó gbàálẹ̀ sì wà nílé ibi tó ti lọ oúnjẹ àwọn SARS báyé mú wọ́n ti gbé Samson náà SARS mú kí ló ṣe wọ́n jà sí police station lọ́dọ̀ àwọn SARS sọ pé ìkan lára àwọn olè yìí táwọn gbẹjọ kọ tó kó máwọn olè ní wípé mọ́júmọ́ ọjọ́ yẹn ni wọ́n lọ jalè mọ́júmọ́ ọjọ́ yẹn ni wọ́n lọ jalè kẹ́ ó wà police station ọlọ́pàá ti mú un sí police station láti jọ yìí ó ti máa ń sọ pé mọ́júmọ́ ọjọ́ yẹn ló ń lọ jalè ó lè bí ti báwo àǹtí ṣó àwọn SARS bá gbéra àtàwọn ọlọ́pàá àti àwọn kìíní wọ́n lọ sí police station tó sọ pé ó sùn mọ́jú nígbà tán débẹ̀ ọjọ́ 5 ló ń bẹ o ọlọ́pàá dá gbogbo àwọn yòókù mọ̀ ó jẹ́ ẹ̀gbọ́n mọ̀ ó dá àbúrò mọ̀ àmọ́ kò dá Samson mọ̀ yes mo rí yín ẹ wá but ẹni tẹ́ mú wọ̀ yìí mi ò tí kódà mi ò tí ẹ̀ dá mọ̀ mi ò rí irú ẹ̀ rí ṣé bí mo lè arrest sí ibẹ̀ táwọn fi wá gbà yes ó bẹ̀ tí gba bẹ́rù lóòótọ́ èmi ni mo kó gbogbo aṣọ fún yín lóòótọ́ but this is not the person táwọn arrest tó wà mí báyìí. ọmọ tó bá rí wá fi ẹ mọ́ bá wí ẹ mọ́ bá jà ẹ rẹ̀ torí mi rí ọyẹ kó wọ́n ní ṣerú ẹ mọ̀ ó pam. ló bá ní àwọn ò dámọ̀ sẹ́ẹ̀ àdámọ̀ tá a bá dámọ̀ ní sábà aláàdámọ̀ ẹ wò ó lò 3 months ní prison
kò tó pé 3 months náà bá gbé lọ sí náà bá gbé tó lọ sí police station tó lọ sí court náà bá ní nǹkan táwọn tó jọ ìtàn náà jọjà lè bá ní èlò àìwò aláyé yìí mi ò dá mọ́ o mi ò mọ aláyé ilé ìtọ́ mú sáàrin wa yìí o kò sí láàrin wa o kò ṣe kinní kan náà bá ní báwo ló sì díbẹ̀ àwọn ọmọ ó ṣe bí ọdẹ ó ṣe bí kinní kan mọ́kàn ní kí n sànú ìyá ẹ̀ àjọ tó sàní pé kan gba béèlì ẹ̀ pé ó ṣe máa wá o kó sàkókò gba béèlì ẹ̀ nù wọn ò mẹ́tọ̀ ọ̀pọ̀ kinní ẹ̀ wọ́n bá padà lọ sí Kirikiri nígbà tó dé Kirikiri gbà táwọn mẹ́tọ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá kóòtù tẹ̀lé wọn lọ wọ́n gbàlẹ̀ nígbà tí wọ́n gbàlẹ̀ tí wọ́n tún wá padà bọ̀ bọ́n ṣe débi POS kan wọ́n fẹ́ kọjá rẹ̀ bí gbogbo gẹ́ẹ̀ kan ṣe so mú yẹn ní Lagos Island olórí burúkú wá sáfàní ìwọ ni mo sọ pé máa mú ẹsẹ̀ ọba tún mú lẹ̀ ọlọ́run ni èmi kọ́ oníwọ̀ ni ìwọ ni kíndé kan àwọn méjì náà máa jáde òun ni pé gbàtọ́ mú ẹ nínú náà ní ó ní tó fi gbára ẹlẹ̀ eléyìí ò ní bọ̀ ọlọ́pàá kò sí ní you're just coming from prison ó ti wà ní prison láti bí 3 months kí ni ẹni tó ó ṣì wà bush dẹ́rìn ní last week níbí báyìí fídíò yẹn dà ó ṣàkóra wọn lọ sódò ìyá lọ́jà àbí kí wọ́n pè àgbàlagbà kan ń bẹ̀ wọ́n ní fídíò dà bò tó ní fídíò lọ́wọ́ tó lè bọ́ yẹn wo kò sí bí ó ṣe wá fóònù ẹ̀ tì tó lè fi sọ pé òun kọ́ àbóhun ni ọ̀hún máa rí fídíò nígbà tó pẹ́ díẹ̀ nìkan nú àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló bá pè yáyẹn sí ìgbọ̀kan àtọlọ́pàá kóòtù yẹn wọ́n bá sọ fún wọn pé báyìí ló ṣe rí ọmọ yìí ó kàn ń ṣì mú ni àgbẹ̀lẹ̀gbẹ̀ yẹn bá ní ọmọ yìí ti sórí gbé ẹ lọ kán bẹ̀ yẹn ẹ lọ ra skáàfù wà wọ́n bá lọ ra skáàfù wà yẹn ìbá kó tó débẹ̀ wọ́n ti fẹ́ dùn ṣe léṣe wọ́n ti nà gidi wọ́n á mú skáàfù yẹn wọ́n wá fi bojú ẹ̀ nígbà tó fi bojú ẹ̀ ó ní ẹ má ṣojú ẹ̀ tẹ́ fi lọ o tẹ́ fi délé o kẹlẹ́ wá solution ṣe sọ̀rọ̀ ayé o tó fi délé wọn fojú ẹ̀ nígbà tó wẹ̀ tán àwọn ẹ̀gbọ́n ẹ̀ bá gbé wọ́n gbé lọ nígbà tó ń gbé lọ wọ́n láti kó lọ bẹ woman yẹn wọ́n á bẹ woman tó ṣe nǹkan sí tó sọ fún pé òun bá sùn tí ó sì bá sùn gbà tó ń bẹ woman yẹn wọ́n á lọ bẹ ìyá ìbejì lẹ́bi ní òun ò ṣe nǹkan fún o ẹ má ṣe òun lórúkọ sí àjàbọ̀ sọ wọn o tó fẹ́ sọ náà lórúkọ burúkú ni òun ṣe nǹkan tó bá ti dáríjì ẹ̀ Ọlọ́run ti dáríjì ẹ̀ bí ó sì dáríjì ẹ̀ wọn bá yí òun ṣe nǹkan sí o òun kàn fẹ́ kán mọ̀ pé woman yóò mọ̀ kankan pẹ̀lú ẹ wá wò ó àparọ́mọ́ ní tako ní oríṣiríṣi àwọn èèyàn tó sọ̀rọ̀ ń bẹ́ o àbí ǹjẹ́ o kẹ́kọ̀ọ́ nínú sítórì yìí o kẹ́kọ̀ọ́ o fẹ́ máa ọmọ yẹn ti bá a sùn rí ó bá a sùn gan ó sọ síta gẹ̀ẹ́sẹ̀ gan ẹni ẹ̀kọ́ ni ẹ́ o ní òòrè yẹn lọ́wọ́ o lọ post ẹ̀ ìbáwí Ọlọ́run ìbáwí èèyàn lọ́mọdé àrí kankan nú ẹ̀.